Ìbẹ Rùbojo Gbilẹ lórí owó orí ẹran àgbò. Bí ìjọba ṣe fòfin de kíkó àgbò lọ sórílẹ̀ èdè míì lásìkò iléyá o. Ẹgbẹ́ àwọn tó ń ta nǹkan ọ̀sìn àti oúnjẹ ní orílẹ̀-èdè Niger ó mà ti kọminú pé ó mà ṣeéṣe o kí owó àwọn nǹkan ọ̀sìn kó mà tó gbẹnu sókè ṣáájú ọdún iléyá tó ń bọ̀ lọ́nà. Wọ́n ní èyí yóò mà rí bẹ́ẹ̀ látàrí òfin tuntun tíjọba Niger tó ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ pé wọn kò gbọdọ̀ kó nǹkan ọ̀sìn jáde lórílẹ̀-èdè náà mọ́. Ẹgbẹ́ àwọn olókoòwò ní Niger ó ti wá rọ ìjọba Niger láti gbẹ́sẹ̀ kúrò lórí òfin náà nítorí àwọn aráàlú. Alága ẹgbẹ́ náà Dókítà Mohammed Tahir ó mà sọ fún àwọn oníròyìn pé àdínkù yóò mà bá ọjà ẹran títà tíjọba kò bá gbẹ́sẹ̀ kúrò lórí òfin náà. Tíjọba bá rò pé àwọn fẹ́ mú nǹkan rọrùn fún àwọn aráàlú lórí òfin náà, irọ́ ńlá ni o, nítorí àwọn tó ń ta ẹran ní Niger tí wọn kò bá rí oníbàárà wàhálà ńlá ni fún wọn. Tahir òun ló sọ bẹ́ẹ̀ fáwọn oníròyìn. Ó ní àwọn àgbò tó lé ní 50,000 ó ní àwọn olókoòwò àgbò mà ti rà láti orílẹ̀-èdè Chad, àmọ́ tí wọn kò rí kówó orílẹ̀-èdè Niger. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn ẹran náà wọ́n wà ní ẹnubodè Chad àti Niger. Ó wá sọ wípé tí wọn kò bá rí ẹran tí wọ́n rà náà kó wọ Niger, ó máa jẹ́ kí àwọn ọlọ́jà kí wọ́n gbówó lé iye ẹran tó wà nínú ìlú lọ́wọ́lọ́wọ́ báyìí, tí ó sì mú ìnira bá àwọn tó bá fẹ́ ra ẹran láti fi ṣe ọdún iléyá. Niger jẹ́ ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tó máa ń ta ẹran àgbò sáwọn orílẹ̀-èdè míì tó súnmọ́ wọn o. Lásìkò ọdún iléyá, àwọn aláṣẹ orílẹ̀-èdè Niger wọ́n ní àwọn gbé ìgbésẹ̀ láti fòfin de kíkó ẹran lọ sórílẹ̀-èdè òkèrè láti mú àdínkù bá iye táwọn èèyàn ń ta ẹran àgbò lásìkò ọdún iléyá tó súnmọ́ o. Ọjọ́ kẹfà oṣù kẹfà ó nírètí wà pé iléyá ọdún 2025 ó ní yóò mà bọ́ sí. Láti bí ọdún méjì sẹ́yìn ó ní iye tí wọ́n ń ta ẹran àgbò ló máa ń wọ́n sí o, tó sì lọ sókè púpọ̀ ní ọdún tó kọjá. Lásìkò ọdún iléyá tó kọjá, ọ̀pọ̀ àwọn èèyàn ló mà ra ẹran àgbò láàrin 250,000 naira sí 500,000 naira ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Kí Ọlọ́ọ̀bá Elédùmarè kó má fi ara ni wá, kó jẹ́ kí ọdún kó yàbò fèmí àti yín. Àdúrà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ ń wò wá o, ojú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́, etí yín ò sì ní di. Ẹ jẹ́ àyáṣẹ́ o, ká ní ọjọ́ rere o.